ọwọ́ Allah ọ̀rọ̀ àwọn Mas'ud ni mo fi Allah búra láàrin yẹn àwọn kèfèrí àsìkò tíwáyé wọn ní làákàyè wọ́n sọ pé ó sì ní fi Allah búra ṣe báwọn ò gba Allah gbọ́ wọ́n gba Allah gbọ́ àwọn kèfèrí Mẹ́kà wọ́n mọ̀ pé Allah ń bẹ wọ́n mọ̀ pé ó ń bẹ ń sánmà tó láwọn kèfèrí àsìkò tíwáyé wọ́n ní Allah táwọn ń sìn inú Kaaba ló wà àwọn dìdìrìn àwọn afọ́kọ̀gbé imú gbogbo ọ̀rá ló gbà pé ọba kan bẹ tó ní agbára tẹ́nìkan ò lè rí ṣùgbọ́n nínú táwọn kèfèrí ilẹ̀ Yorùbá ń sọ wọ́n ní ilẹ̀ Lárúbáwá nìkan ni wọ́n ti gbà pé ọba kan ń bẹ tó ní agbára tó ń bẹ ní sánmà tẹ́nìkan ò lè rí so àwọn Lárúbáwá wọ́n gbà yí pé Allah wà wọ́n sì kí ni o wọ́n gbà pé Allah wà wọ́n sì gbà pé sánmà ló wà ṣùgbọ́n gbà yí pé ó ti jìnnà sáwọn jù wọ́n ní Allah yẹn sí kí ni ó ti jìnnà sí àwọn jù ṣùgbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam sọ yí pé àwọn òòṣà tẹ́ ń sìn tẹ́fí ń sọ yí pé ẹ̀ ń sìn wọn káwọn òòṣà yẹn bá lè máa báyí gbé àdúrà yín lọ sọ́dọ̀ Allah tó jìnnà yẹn torí táwọn Lárúbáwá Mọ́kà sọ ni pé má na'buduhu pé sí àwọn òòṣà yìí o illa liyuqarribuna ila Allahi zulfa a fẹ́ kí wọ́n gbé wa súnmọ́ Ọlọ́run ọba ní ti súnmọ́ ni ìdí tó fi ń pè wọ́n ní al-mushrikuna nìyẹn àwọn tán associate partners ma Allah tó fi ń pè àwọn ọ̀sẹ̀bọ̀ Mọ́kà ní mushrikuna nìyẹn wọ́n gbà pé Allah wà wọ́n gbà pé àwọn ò lè rí wọ́n gbà yí pé Ànábì Ibrahim alayhi salatu wassalam òun ló mú ìgbàgbọ́ pé ọ̀kan ṣoṣo ni Allah olómú wá sílẹ̀ Mọ́kà òun àtọmọ rẹ̀ Ismail gbogbo ẹ̀ ló yé wọn àwọn bàbá wọn sí lélẹ̀ orí ìyẹn náà lọ́wà títí tárákùnrin kan fi lọ sí Sham Amru bunu Luhai òun ló lọ kó àwọn òòṣà wá nígbà tó láwọn Romans báwọn náà ṣe ń sọ òòṣà ní Sham ní oní Syria lónìí Syria, Palestine, Lebanon and Jordan oní Sham lónìí especially area Jerusalem yẹn Amru bunu Luhai rí àwọn ọ̀ṣẹbọ yẹn àwọn ọ̀ṣẹbọ Sham tí wọ́n ń sọ òòṣà ó wá jọ ọ́ lójú lónà fi wọ́n ara òòṣà wá sí Mọ́kà ètò bí ọ̀rọ̀ ẹbọ ní Mọ́kà nìyẹn Káàbà yẹn àwọn ará Mọ́kà gan mọ̀ yí pé ilé Allahu ní sótìyé ilé Ọlọ́run ọba oní Káàbà yẹn yẹ wọ́n sì mọ̀ pé Ànábì Ibrahim ló kọ́ ìdí nìyẹn tó yẹ wọ́n fi já Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi já níyàn nígbà tó ń sọ yí pé Káàbà yìí Ibrahim àti Ismail àwọn náà pìlẹ̀ rẹ̀ wọ́n ò já níyàn wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n ò já níyàn rárá àwọn ní philosophy kan sọ pé bí wọ́n bá kàn tí ẹ̀ já níyàn ìyẹn ò túmọ̀ pé torí pé àwọn Christians ò fẹ́ gba argument yẹn subhanallah àwọn Christians ò fẹ́ gba argument rí pé Ibrahim ló kọ́ Kaaba tó dáwọ́ bí lè gba nǹkan ti ṣe wọ́n ẹ̀sìn mọ̀ pé nǹkan ti ṣe Christianity náà tẹ́lẹ̀ àbí wọ́n bí lè gba argument nǹkan ti sàwọn nìyẹn so àwọn Christians wọ́n insist orí pé kò sínú ìwé ìtàn tàwọn pé Abraham ló kọ́ Kaaba báwọn wo Bible látòkè délẹ̀ kò sínú tàn yẹn bẹ́ẹ̀ kò sírú tàn yẹn níbẹ̀ ok ìbéèrè ni pé nígbà tí Abraham tí ó mú Ismail tó mú kó níbi tán gbé ibo ló mú lọ kí ló ṣẹlẹ̀ sí Ismail ẹ̀gbọ́mìyé ó ń bẹ nínú òwe wọn yí pé wọ́n ní Ọlọ́run ọba sọ wípé òun ó gbé ìjọ kan tí ó ní òkìkí tí ó ní agbára great nation ó máa gbé jáde látara Ismail
ibo ni ìjọ yẹn wà, àwọn èèyàn yẹn wà. Then historically speaking, tá bá ń sọ̀rọ̀ history, níbo lẹ fẹ́ trace history àwọn Lárúbáwá, níbo lẹ fẹ́ trace ẹ̀ sí? Ṣé sọ wípé wọ́n ṣe àwọn ọmọdọ́mọ Ismail Ibrahim níbí? Ṣùgbọ́n fẹ́ dábẹ̀ yẹn rú so that argument Islam yẹn òfin ní wọlé ìrọ́sì ni. Wa idh yarfa'u Ibrahim al-qawa'ida mina al-bayti wa Ismail rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim. Sànábì Ibrahim alayhi salatu wassalam, wọ́n àti Ibrahim, àwọn ni wọ́n kọ́ Kaaba, wọ́n kọ́ fún ta ní òfin Allah, ọba ọ̀kan ṣoṣo, temple ní Kaaba. Ilé ìjọsìn ni inna awwala bayti wudi'a linnasi lalladhi bi Bakkata. Olúwa ní ilé alákọ̀ọ́kọ́ tá a gbé kalẹ̀ fáwọn èèyàn tẹ́tí máa sí Allah, tó jẹ́ temple àkọ́kọ́, the first temple where God is worshipped. Lalladhi bi Bakkata, in tó wà ní Bákà ẹni. Tó wà ní Báìbù wọn Bákà náà ló wà ní Báìbù pé Bákà. Subhanallah. So Kaaba yẹn ilé Ọlọ́run Ọba Jalla subhanahu wa ta'ala ni. Masalasi ni, láfi ń pè ní al-Masjidul Haram, láfi ń pè ní kí ni o? Masalasi abiyì, masalasi ni Kaaba. Nípìnlẹ̀ rẹ̀ wọ́n máa ń kírun, Ànábì Ibrahim àtọmọ rẹ̀ àtàwọn àwọn ọmọ máa ń kírun nínú rẹ̀ ni. Nígbà tí èrò pọ̀ ni wọ́n ń kírun lẹ́gbẹ̀ẹ́. Bàtàwọn èrò ń pọ̀ sí, wọ́n ń kírun lẹ́gbẹ̀ẹ́. Gbogbo àti ń tọ̀ wáàfù ni, gbogbo à ń tọ̀ wáàfù, tó ti yé. Ànábì Ibrahim alayhi salatu wassalam ló pínlẹ̀ rẹ̀. Kìí sàwọn ọ̀ṣẹ́bọ Mọ́kà, kìí sàwọn náà pínlẹ̀ rẹ̀. Ànábì Ibrahim ló pínlẹ̀ rẹ̀. Gbogbo àwọn ṣe sáàyò bayna Safa wal Marwa, Ànábì Ibrahim ló pínlẹ̀ rẹ̀ alayhi salatu wassalam. Àwọn ẹlẹ́bọ bá ṣe sí yẹn lẹ̀ ni. So ìpìlẹ̀ tawhid ni ká ṣe tawaf, ìpìlẹ̀ tawhid ni ká ṣe sáàyò bayna Safa wal Marwa. Àwọn ẹlẹ́bọ Mọ́kà wọ́n bá ń lẹ̀ ní. Ìdí ni ẹgbà tí Islam dé, Islam ò counsel tawaf, Islam ò counsel al-wuqufu bil Arafa, torípa Ànábì Ibrahim ló pilẹ̀ al-wuqufu bil Arafa. Àwọn sọmọdé ọmọ ń ṣe ṣùgbọ́n kò yé wọn. Al-wuqufu bil Arafa temfil àpẹẹrẹ ní fún al-wuqufu yawm al-qiyamah, fún ìgbéǹde jọ́ gbídà al-qiyamah, àpẹẹrẹ ìrètí ni. Kí ṣe pé iṣẹ́ hajj náà ìran mùsùlùmí létí nípa jọ́ǹgbé al-qiyama ni. Ìdí nìyẹn tó pé al-ihram, àwọn ọkùnrin ní ṣe kí ni àárín wọn kankan, tó gbọ́dọ̀ bá jọ́ǹgbé al-qiyama gbalasaba ìláwà níwájú olú ẹ̀dẹ́ náà Jalla subhanahu wa ta'ala. Ìrántí al-qiyama ní iṣẹ́ hajj. So àwọn ọ̀sẹ̀bọ Mọ́kà wọ́n gbà pé Allah ń bẹ, wọ́n ní kí ló dé tí bàbá aláwọ̀ fi ń jẹ́ Abdullah, alágbà pàdé Allah wà, ṣùgbọ́n wọn ò lè rí. Wọ́n ní man abuduhum illa liyuqarribuna ila Allahi zulfa, pé àjọsìn fáwọn òsàn yẹn o, àfi pé kọ́sí kí ni o, kán lè mú wa súnmọ́ Ọlọ́run Ọba ní sísúnmọ́ Allah. So Allah yìí ló wá sọ Kùránì kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ó wá sọ nínú Al-Kùránì ibi tó ń wà. Ó ní a'amintum man fi samaa'i an yakhsifa bikumul arda fa idha hiya tamur. Kí ló sọ? A'amintum man fi samaa'i. Ó ní sẹ́yẹ fọkànbalẹ̀ ni. Ànábì Olúwa ní kí Ànábì mọ́ sọ fún àwọn kèfèrí Mákà pé a'amintum, sẹ́yìn kèfèrí Mákà yìí, ṣé ẹ fọkànbalẹ̀ pé máa ń fi sàmà, ẹ fọkànbalẹ̀ ń pẹ́ tó wà ní sámà, pé kó ní kí ilẹ̀ kó mì mọ́ yín, pé ilẹ̀ yóò lè mì, ṣé ẹ fọkànbalẹ̀ pé ilẹ̀ ò lè mì mọ́ yín ni tó bá ní kí ilẹ̀ mì. Àwọn ará Mákà ò sọ pé kò sí kí ni o, kò sí sámà, sálàyé yẹn yé. Wọ́n sọ pé Allah ló wà ní sámà, Allah tó wà ní Kàábà, wọ́n sọ bẹ́ẹ̀. Àwọn dìdìrín kan wọ́n mọ iye àwòrán Allah,
wọ́n ní ọlọ́wọ́ méjì náà wáyé eré a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi ọdẹ̀mọ̀ pé irọ́ làwọn pa Qur'an láti bẹ̀rẹ̀ dópin ó ń ròyìn ọlọ́ọ̀bá Allah ọba alágbára kò síwé kan tó sọ̀kalẹ̀ láti sánmà tó ń ròyìn ọlọ́ọ̀bá alágbára bí kí ni o bí al-Qur'ani Karim Qur'ani dá gbogbo agbára gbogbo monotheism ó dá padà fún Allah jalla subhanahu wa ta'ala so táwọn alárúbáwá àgbà ẹbá sókè fún wallahi pé àwọn fi Allah àbúra tó ẹni pé wọ́n gbà pé Allah yẹ ń bẹ wọ́n gbà pé Allah tó ń bẹ ní sámà ẹsẹ̀ kí ni o wọ́n gbà pé Allah yẹ ń bẹ kó lọ ẹ̀dẹ́dà kó ṣàánú wa tẹ́sáàdì gbára yẹn èyàn mọ́lé kí ẹ̀sáàdì gbọ́ yé because àwọn tẹ́rí kọ́lọ́gbọ̀ ẹ̀dẹ́dà kó ṣàánú wa mùsùlùmí tó ti mẹ̀sìn ẹ̀ tó dẹ̀ ní ma ń pa ẹ̀sìn rẹ̀ ẹ rí pé ọ̀rọ̀ táwọn kèfèrí àwọn ẹlẹ́bọ̀lẹ̀ Yorùbá bá ń sọ ó dùn gbá sí gbó gbàtọ́ wọ́n sọ́wọ́ Al-Qur'ani pé látúdì ríkùhù àbùsọ́rú wọ́n wáyé ní ríkùhù àbùsọ́ pé àwọn ojú ò lè rí Allah ṣùgbọ́n orí gbogbo ojú só lè jẹ́ Ọlọ́run tó ń bẹnu Kaaba tó lè jẹ́ ọlọ́ọ̀bá ó lè jẹ́ Allah tó bẹnu Kaaba lójú ò lè rí alábẹ́ ìwà sọ pé ojú ò ní ò lè rí ẹ̀ntà rí lójoojúmọ́ ní kí ni ó bá sọ bẹ́ẹ̀ ó ní Allahu la ilaha illa hu ó ní sẹ́ni tí ìjọsìn tọ́ sí illa huwa àfọ́nìkan ó ní kí ni al-hayyul qayyum ọba al-hayyu ọba tó ń sẹ̀mí bíbálàgbà ọba tí ò lè kú Al-Qayyum ọba tó ń bẹ fún alára rẹ̀ ní la ta'khudhuhu sinatun wala nawm kò kí tó gbé kì í ṣe ìsùn tó inú Kaaba ní wàwà tí ọba tá Ọlọ́run tẹ́ bá jù sínú Kaaba tí kò ní sùn tẹ́ bá fi tilẹ̀kùn Kaaba mẹ́mọ̀ títí mọ́ náà nù kò sí nǹkan kan nù Kaaba wọ́n ní kí wọ́n bẹ́ẹ̀ ní Kaaba yẹn kò sí kankan bẹ́ẹ̀ à ń kọjú sí Kaaba kírun torí gbogbo wa ló pa wá láṣẹ torí pé tẹ́lẹ̀ ìwé là ń kọjú sí Jerusalem yẹ́n báwọn Yẹhudi ṣe ń kọjú sí Jerusalem dòní táwọn sọ̀rọ̀ yìí táwọn Yẹhudi bá fẹ́ kírun tiwọn ẹ̀mẹ́ta ni Yẹhudi máa ń kírun lójúmọ́ irun mẹ́ta Yẹhudi máa ń kí lójúmọ́ tó ti yé wọ́n máa ń kọjú sí Western Wall wọ́n ní kíbla àti wọ́n ní kí ni o ó láwọn mùsùlùmí wọ́n ń kọjú sí inú àwọn yóò dùn sí pé tí máa ń kọjú kíbla àwọn Yẹhudi yìí àwọn Yẹhudi ó mọ̀ fún asakọ pé sí àtẹ̀yìn tí wọ́n náà ló ń ṣe ẹ̀sọ́ wọn náà ló ń ṣe Ọlọ́run wá sọ àyà kalẹ̀ pé ká lọ́ọ́ máa kọjú sí kí ni o Kaaba àṣẹ ní pé ká máa kọjú sí Kaaba wọ́n ní qad nara taqalluba wajhika fi as-samaa falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-masjid al-haram àṣẹ ní kò kìí sẹ́pà ń sin Kaaba yẹn ìrọ̀lá kí láàárọ̀ yìí pàtà kọjú sí kíbílà Kaaba ṣé ó wà ní ọkẹ́ pé òun sin Kaaba ṣó wà ní ọkẹ́ tó kẹsẹ̀ ìrántí Kaaba gan ni pàtó forí kalẹ̀ tá ló ronú pa ẹ̀ Allah àṣẹ ní wọ́n ní Al-Hajar al-Aswad wọ́n fẹ́ ní ọkàn wọ́n sì gíríkà alábì iṣẹ́ bẹ́ẹ̀ ó fi lọ́lẹ̀ fún abẹ́ ni Al-Hajar al-Aswad sí ilé mina sama mina al-Janna al-Janna ló ti wá precious stone from the Jannah precious stone tọ́bá ní òkúta yìí al-Janna ló ti wá kò sókúta tó tó ní kíní láìta wáyé tọ́bá bẹ̀ kí sí ẹ̀ mujarradu takbir kò sọ ní pé a worship ẹ̀ wọ́n kí sí Al-Hajar al-Aswad àti kí ni a sí ìṣesí lọ́wọ́ ni pé what are precious ọmọ kí sí ẹni kí kí sí lọ́wọ́ nìkan àwọn tí ìsìn lọ́wọ́ náà ọmọ kí sí tó wọ́n precious ọkọ ìyàwó mọ́ kí sí ìyàwó ẹ̀ tó kí ìyàwó ẹ̀ tó kí ni ó wà precious ṣé tọkọ bá ti wá kí sí ìyàwó ẹ̀ ó ti sí ìyàwó ẹ̀ nìyẹn àwọn ìyá mọ́ kí sówó
táwọn mọ́ òtún wọ́n rẹ̀ àbí ó kìsì owó ẹlẹ́mí ó kìsì mọ́tò tọ́bá fún ọ ní gold gold ó sọ gíní ó kìsì ẹ̀ tó wá sí ni ó sí reverence ni reverence tó gbá ó pàtàkì ẹ̀ kìí ìlú no this is sweet man tó ti yé ànábì ló wá fi lọ́lẹ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam yìí sì ṣe dandan yìí ṣe dandan tó bá bá kìsì ẹ̀ à ń kìsì pé òkúta tó wá láti àlìjẹ́nà lélẹ̀ something from Jannah àwọn dìdìrí kan ní meteorite ni ẹgbẹ́ tó gbé ní meteorite pé falling star àfọ́kù àjákù star ó ní alhajar aswad yẹn àjákù star táwọn lárúbáwá tẹ́lọ ọkàn rí òkúta àjákù láti sánmọ̀ rí rárá wàkẹ́rẹ́ àbúyà funfun sí ní tẹ́lẹ̀ white stone wọ́n ló ráwọ̀ yẹn ṣe fọwọ́ kàn wọ́n ṣe fọwọ́ kàn ló ń dúdú sí látara ẹ̀ṣẹ̀ tó ń bẹ lára àwọn tó ṣe kí ni tó ń fọwọ́ kàn ó kí mùsùlùmí lọ kẹ́sìn rẹ̀ kọ́ Qur'an kọ́ súnà Nabi sallallahu alaihi wasallam mọ́ dáadáa kò sí tẹ́lẹ̀bọ̀ kan fẹ́ sọ kò sí tí kèfèrí kan fẹ́ sọ kò sí tí kírísítẹ̀ kan fẹ́ sọ Allah yóò dìde níwájú ẹ̀ wọ́n tó bá ti ní mọ̀ pẹ́ ẹ̀sìn rẹ̀ tó bá ti mẹ̀sìn rẹ̀ wọ́n dọ́pọ̀lọ ẹrú orí rẹ̀ mọ̀ yí yóò padà wàá dùn ọ́ torí pé ojú rẹ̀ padà làbọ̀ tí ó ti pẹ́ ojú rẹ̀ mọ̀ padà làbọ̀ tí wọ́n á gbé máa rẹ̀ bá dẹ̀ mọ̀ kí n kẹ́kọ̀ọ́ kí n farabalẹ̀ ọ lọ kẹ́kọ̀ọ́ mùsùlùmí abilẹ̀ ọ̀dẹ́dà kó ṣe wá lẹ́lẹ́kọ̀ọ́ wọ́n ní kúrò tàbí ń kọ́ èdè lárúbáwá ẹniyàn àfi lárúbáwá kírùn wọ́n jẹ́ wú ní wọ́n ṣe gíní ó dùn wọ́n yí pé Haúsá bá wọ mọ́sálásí láàárọ̀ yìí tí Ìgbò bá fẹ́ tó wọ mọ́sálásí láàárọ̀ yìí tí Chinese bá wọ mọ́sálásí láàárọ̀ yìí tá a fẹ́ kírun àádẹ́ lo èdè kan tí gbogbo aṣọ kí ni o tá a gbọ́ yé tó ń dùn wọ́n nìyẹn wọ́n ní ẹ split ẹ̀ náà ẹ̀yin Yorùbá ẹ mọ́ lo Yorùbá náà kí Chinese mọ́ lo Chinese now káwọ́sá mọ́ láwúsá náà so that wọ́n dẹ̀sì ló máa lọ́wọ́ uniformity tó ń bẹ́nu ẹ̀sìn wọ́n yóò ṣe gíní ọ̀nà ẹ̀ tọ́lọ́run yóò gbédè yìí ni Ọlọ́run gbédè wà àwọn ọmọ ń ṣàdúrà lédè láàárọ̀ tí mo ń sọ̀rọ̀ àìmọ́ iye àdúrà mo ti ṣe lédè Yorùbá bí kọ́lọ́run ṣàánú wa kọ́lọ́run kó forí jìyà ṣé èdè owó fi ń sọ èdè owó fi ń ṣe ìdákùn ṣé tí n bá gbà kọ́lọ́run ò gbọ́ èdè yẹn ni tí màá fi ṣàdúrà ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe sọ́lá nítorí wọ́n ti dé pẹ̀lú ìjọsìn tó wà mechanical our sọ́lá is mechanical ni pé ó ní format èdè yẹn ni wàá lò for uniformity sake then kò bá lọ rúrùkúwì tá a bá wà ní rúrùkú kí la máa ń sọ subhana rabbi al-azim àbí mímọ́ ni fọ́lọ́ọ̀bá mi tó gbọ̀ngbọ̀n fẹ́rí tó wá fẹ́ sọ Yorùbá tàbá tó wá lè wé ká sọ subhana rabbiyal azim Yorùbá tí gbogbo wá bá sọ ìsọkúsọ gbogbo àwọn sọ ẹlòmíì ó lè ní mímọ́ ní fọ́lọ́run ọba tí kìí sùn tó wá wọlé mímọ́ ní fọ́lọ́run ọba alágbára tó wọlé mímọ́ ní fọ́lọ́run ọba tí oríṣiríṣi kan àwọn yóò wọ́pọ̀ kó lè wà uniform ní táwọn bí fẹ́ ká sọ mẹ́yẹ tọ́lọ ń pa aláṣẹ kó kọ́ wa oníkó wí níbẹ̀ yẹ oníkí ni ó subhana rabbiyal azim kó sí lé láti mà àwọn tó wá sọ pé ẹnkọ́ lábáwá ṣe kí nìkan yóò àwọn náà ké èbó abúnkọ́ nínú ilé wọn èbó náà sọ òwúrọ̀ ọmọ wọn èbó náà sọ sáwọn ọmọ wọn ò ní colonial mentality ni tí kan ní wọ́n bá fẹ́ lọ sí Germany yóò lọ kọ́ German ní tipátipá kó tó lọ Germany wà mọ́ German ó fẹ́ lọ school ní Russia wà lọ kọ́ Russian tó ti yé ó fẹ́ lọ school ní Turkey wà kọ́ Turkish sọ́láyé ẹyẹ wọn ò sọ yí pé ẹ̀sìn lọ kọ́ German tó fẹ́ lọ Germany wọn ò ní sọ yẹ́ o torípa yé ni o ya'lamuna zahiran min al-hayati ad-dunya wa hum 'anil akhirati hum ghafilun ayé ẹ̀rọ yé wọn ṣùgbọ́n tí ó ní kó olùkó fi sí ọlọ́ọ̀bá rẹ̀
in the precinct pé or the premises yìí pé afẹ́fi sílọ̀ ní for uniformity sake so àti gbogbo mùsùlùmí bá pàdé kò ní sí division kò ní sí dissension wọ́n ni ẹ má ṣe ẹsẹ̀ máa lédè yẹn kíníkà lẹ́fọ̀n pé kìíta ni kí ni o so wọ́n mùsùlùmí fún ẹni brain nínú èdè tí ẹ̀wọ̀n ń kọ́ tó mọ̀ gbádùn kó ń kọ́ nìdí lárúbáwá àwọn kó èbò alhamdulillah a sì mẹ́ èbò. In fact, I'm a literature and English student. Mi ò lè kàyé ìwé Shakespeare, William Shakespeare tí mo kà. Mi ò lè kàyé ẹ̀. Àwọn non-African poetry tá a há sórí mi ò lè sọ. African poetry, non-African poetry, lẹ́dọ̀ òyìnbó mi ò lè sọ, mi ò lè kàyé ẹ̀. Ṣùgbọ́n bàtà bẹ̀rẹ̀ sí kọ́lárọ́wá. Táwọn kọ́lárọ́wá èdè yìí rich. Èdè yìí ṣe kí ni o rich torí pé èdè Kùránì ni èdè Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wọ́n fẹ́ yí ilé akóhùn bẹ́ẹ̀ so that àfi ní gbẹ́sẹ̀ wáyé tó bá ti mọ́ lárúbáwá ò ní gbẹ́sẹ̀ yé. Then Islam is preserved in its originality via the preservation of the Arabic language. Quran unpreserved, Islam wà preserved torí pé lábálò fi dé mọ́lẹ̀. Ǹjẹ́ kí Quran tá ń ká lónìí original Quran original Arabic ni ẹgbẹ́ broken Arabic wà ní dàríjíyà ó wà owó Quran ó lè fi broken Arabic ká Quran ó sọnù ìkàkà lókà ó fẹ́ kà alhamdulillah rabbil alamin ó wà lọ broken Arabic ó nírun àwọn ará mísọ̀ ní dàríjíyà tí wọn àwọn Saudi Arabia wọ́n dàríjíyà tí wọn ìyẹn broken Arabic àwọn Sudan ní títí wọn tó bá lo broken Arabic yẹn kírun wọn ò ní sọ̀lá àwọn gẹ́gẹ́ sí kí ni o sọ àwọn gẹ́gẹ́ lè fi original Arabic tó ẹ̀kan fún ilẹ̀ bókè jẹ́ kí wọ́n lo broken Arabic in their day-to-day activities so owó ni wọ́n ń jẹ owó ló ń ṣe wọ́n sọ́dọ̀ fún ẹ̀dẹ́dà wa tó ṣe mùsùlùmí o ẹ̀kọ́ lágbáwá ẹ̀kọ́ ń pa ẹ̀sìn ẹ̀kọ́ ń pa Quran ẹ̀kọ́ ń pa sunnah Nabi wa Muhammad sallallahu alaihi wasallam ń lẹ́fi gbádùn ẹ̀sìn yín wa sallallahu ala nabiyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.